ẹja lónìí fún lèmi jẹ́ o Àbẹ̀kẹ́ ni mi àjífọ́jọ́ gbogbo dára bí ẹ̀gbin mo ní wí fún gbogbo mùtímù wà ní Bísí Ológe TV ni ẹ mọ̀ wò Bísí Ológe show gbajúgbajà ni wọ́n o bẹ́ẹ̀ bá rí wọn mo ní dandan ni ẹ fẹ́ bá wọn ṣe Bísí Ológe fúnra ara rẹ̀ ń kọ́ ọmọ nọ́mù lóró òkè àṣẹ́hùn lóró okùn níran bàbá tó bí wọn lọ́mọ Bísí Ológe arẹwà lóbìnrin adúmọ̀ọ́dán arẹwà àfijọ́ ẹlẹ́wọ̀ obìnrin tó mọ́ yáyì tí gbogbo ìlú ń fẹ́ ni àní Abẹ́òkúta téńté orí àpáta wọn fi ṣẹlẹ̀ mo ní ẹ wá lọ́gùn yan lẹ́bẹ̀ẹ́ lọ́rọ́ ká ọkàn mi nìjọ mo ní ẹ wá fòrò yan mi ń lé wọ́n ní ẹja lónìí bó kí n gún yan lẹ́bẹ̀ẹ́ kí n ro ká ọkàn mi nìjọ mo gún yan lẹ́bẹ̀ẹ́ tán mo ro ká ọkàn mi nìjọ nílẹ̀ bàbá tó bí wọn lọ́mọ àní kàkà kan fòrò yan nílé igi pẹlẹbẹ náà gbélé ńlá ọmọ sálà tí fowó àlejò bomi ọ̀rọ̀ mi ò kọ́gí ọ̀rọ̀ mi ò mọ̀ kọ́ pẹ́ Àbẹ̀kẹ́ mo ní gbogbo yín pátápátá ire lójú wáyọ́mọ́ rí ire lójú owó yọ́mọ́ rí Bísí Ológe show ni ẹ mọ́ tẹ́tí sí kẹ́ ẹ mọ́.